ẹ gbọ́ kí lẹ̀ṣẹ̀ aláàjì oríyọmí. Kí ni aláàjì oríyọmí hamsat ti ṣe tí ẹgbẹ́ òṣèlú accord party, ẹgbẹ́ òṣèlú tàláàjì oríyọmí ti jáde póun fẹ́ ṣe gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ lọ́dún 2027. Ìròyìn gbé ìròyìn kọ, kí ni ìròyìn wí, kí ni ìròyìn sọ, kí ni àwọn ẹ̀sùn tí ẹgbẹ́ òṣèlú accord party tí wọ́n fi kan aláàjì oríyọmí tó fi di wípé wọ́n wá ń ṣèkìlọ̀, wọ́n ń kọ lẹ́tà kìlọ̀ sálàájì oríyọmí. À ń mú wá fún yín o gẹ́gẹ́ bó ṣe tẹ̀ wá lọ́wọ́ àti bí a ṣe rí i. Lórí ọ̀rọ̀ àwọn báńdíìtì tí wọ́n ya wọ ìjọba ìbílẹ̀ Oríire nílùú Ẹ̀sìn Ẹlẹ̀ àtàwọn ìlú míì níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní àwọn báńdíìtì, àwọn ẹni bíi àwọn mùjẹ̀mùjẹ̀ tí wọ́n pera wọn léèyàn, àwọn adìhámọ́ra, àwọn agbébọn, wọ́n ní wọ́n mọ̀ ti sọ̀rọ̀. Kí ni wọ́n wí, kí ni wọ́n sọ? A mú wá fún yín tá a jọ gbọ́. Eléyìí lágbára o. Ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n dókè lọ́hùn-ún káwò ká gbọ́ ohun tí wọ́n ní fún wa. Tá a bá wá padà dé kí a wá tẹ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́ àti bá a ṣe rí i. Ẹ mọ́ tí ì lọ, a sì wà lórí ètò à ń padà bọ̀. Ó ta social media àtúntìdé o. Ká farere polówó iṣẹ́ ni la fi farasajẹ́ bí ìṣẹ́ṣẹ́ fún. Ìdí rèé tá a fi ṣèdásílẹ̀ iléeṣẹ́ ó ta social media concept. Iléeṣẹ́ tó mọ ti fún tẹ̀dọ̀ bá a ṣe ṣàgbékalẹ̀ fọ́nrán ìpolówó ọjà jingle production lọ́nà tí fi jẹ́ ìtẹ́wọ́gbà fáyé lórí rédíò tẹlifíṣàn tàbí social media. Iléeṣẹ́ wa ó ta social media concept. Àmọ́ oríṣiríṣi ọgbọ́n àti ìpolówó ọjà tó yẹ fún iléeṣẹ́ àtòkòwò yín. Bó ṣe straight line tàbí dialogue, bó sì jẹ́ drama, poetry tàbí music format lẹ fẹ́ ṣe pẹ̀lú owó péréte. Ó ta social media concept ní ẹ pè. A ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ alóyin lóhùn voice over artist pẹ̀lú ohùn tó ta ṣánṣán. Ọjà wo lẹ̀ ń tà, iṣẹ́ wo lẹ̀yin ṣe, irú kéde wo lẹ fẹ́ ṣe. Ẹ pè wá bá wa sọ̀rọ̀ sójú òpó 07063291779. Ibi gbogbo lọ́wọ́jà wá dé. Ó ta social media concept níbi gbogbo nígbàkúgbà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, wọ́n ní ẹni tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú accord, ìyẹn ẹgbẹ́ tí aláàjì oríyọmí ti jáde pòun fẹ́ ṣe gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ lọ́dún 2027. Wọ́n ní wọ́n fọwọ́ sí ìwé kan tí wọ́n fi síta tí wọ́n fi ń ṣèkìlọ̀ fún aláàjì oríyọmí hamsat lórí àwọn ìwà kan àti àwọn ìwà kan tí wọ́n ní aláàjì oríyọmí ń ṣe tí kò sì bá ìlànà ẹgbẹ́ mu. Kí ni wọ́n wí, kí ni wọ́n sọ? Wọ́n ní aláàjì oríyọmí pé àwọn ìṣe tó ń ṣe nínú ẹgbẹ́ wípé ó fẹ́ dàbí pé kò fẹ́ ṣe àpọ́nlé àti ìbọ̀wọ̀ fún àwọn àgbà ẹgbẹ́ nínú ẹgbẹ́ òṣèlú accord party, wípé ẹgbẹ́ accord party sì rèé, ó ní ìlànà àti òfin tí ẹgbẹ́ mọ̀ ń tẹ̀lé, pé yóò wá burú o kí wá jẹ́ pé ẹni tó jáde láti dupò gómìnà láti gba táwọn fún ní tíkẹ́ẹ̀tì nínú ẹgbẹ́ òní yóò wá máa làlé àwọn lọ́wọ́ àtàwọn ọ̀rọ̀ míì tí wọ́n sọ. Ẹ jẹ́ á mú wá fún yín gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé. Wọ́n ní a governorship aspirant under the platform of accord in Oyo State, Alhaji Oriyomi Hamsat, has been warned to desist from politics with bitterness, violence, and disrespect to the party hierarchy. The warning followed disruption of a well-organized screening exercise by the party for House of Assembly aspirants by political thugs sponsored by Hamsat. This is contained in a statement jointly signed yesterday by the Oyo State Chairman of Accord Party, Prince Kolade Ojo, and the State Secretary, Honorable Olayinka Dairo, in Ibadan. They cautioned the governorship aspirants against dictating to the party executives lack of respect for the state working committee and usurpation of power and functions of the party.
No aspirant is superior to the party. Party supremacy must be respected because our party is known for discipline, internal democracy, and orderliness. They emphasized. The Accord leadership described the violence against female staffers of the Grand Serene Hotel, Ibadan, which provided space for the theft and destruction of items at the facility as barbaric, despicable, and unpleasant to be heard of. We expect some level of decency, civility, and responsible conduct from a person seeking to lead, but these are lacking. The statement read, the Accord State Chairman and the Secretary also frowned at the intrusion of privacy of hotel guests and stealing of their valuables. They vowed to explore appropriate legal procedures to bring perpetrators to book and ensure justice for the oppressed. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi síta, òun náà ni a gbọ́ tí a mú wá fún yín yẹn. Wọ́n tẹ̀síwájú, wọ́n ní recounting his ordeal in the hands of the hoodlums. Honorable Dairo narrated that an aspirant for Oyo State House of Assembly from Ibadan North Constituency 2, known as Olakas, was threatening to kill him after they vandalized properties in the hotel. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó tẹ̀ wá lọ́wọ́, òun náà lẹ gbọ́ tí a mú wá fún yín yẹn, léyìí tí wọ́n fi ń ṣàlàyé àwọn nǹkan tó ṣẹlẹ̀ lásìkò tí wọ́n ń ṣe àyẹ̀wò fún àwọn tí wọ́n gba tíkẹ́ẹ̀tì láti díje dun ipò ipò ọmọ ilé ìgbìmọ̀ asòfin ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, tí ó jẹ́ pé dàlúdàpọ̀ òun ni ó wá ṣẹlẹ̀ níbi tí wọ́n ti ń ṣe ètò ọ̀hún. Mọ́ láwọn nǹkan tí ó ṣẹlẹ̀ níbi tí ètò yẹn ti ń wáyé, ó jẹ́ nǹkan tí kò bójúmu tí ò sì yẹ kí ó máa ṣẹlẹ̀. Wọ́n wá ń gbìyànjú láti jẹ́ kó yé àwọn èèyàn wípé àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ń bẹ lọ́jọ́ náà ó pé Alhaji Oríyọmí pé ó lọ́wọ́ sí i àtàwọn ọ̀rọ̀ míì tí a ti mú wá fún yín. Tí àwọn èèyàn wá ń wò ní wípé kí ló tún ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù yìí, ẹgbẹ́ tí àwọn èèyàn ń rò wípé ó tún ní àlàáfíà, pé ó létò díẹ̀, tí irú eléyìí tún wá ń ṣẹlẹ̀. Ẹ gbọ́, ẹ̀yin tẹ́ ń wò wá àtẹ̀yin tẹ́ ń gbọ́ wá, kí lèrò tiyín, kí ni ìwòye tiyín lórí eléyìí? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, a kà ó, a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ó bá ṣe tẹ̀ wá lọ́wọ́. Ẹ jẹ́ kí n mú ìròyìn nípa àwọn báńdíìtì tuntun tá a gbọ́ tí ó tẹ̀ wá lọ́wọ́, nípa àwọn báńdíìtì tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ gbé ní ìjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní àwọn báńdíìtì yìí ti sọ̀rọ̀ o, wọ́n ní wọ́n ti fi ohùn léde. Kí ni wọ́n wí, kí ni wọ́n sọ? Wọ́n ní àwọn báńdíìtì sọ wípé àwọn ò ṣetán o láti bá àwọn òbí àwọn ọmọ tí àwọn jí gbé àbí àwọn ẹbí àwọn ọ̀gá iléèwé tí àwọn jí gbé, pé àwọn ò ní nǹkan kan bá wọn sọ, àwọn ò ṣetán láti gbọ́rọ̀ ẹnu wọn, bí ó ṣe wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gangan, ẹnjiníà Olúwaṣèyí Mákindé gangan, òun ni àwọn bá lọ́rọ̀, ni àwọn fẹ́ bá dúnàdúrà lórí àwọn èèyàn tí wọ́n wà ní àkàtà wọn. Ìròyìn gbé, ìròyìn sọ, kí ni ìròyìn wí, kí ni ìròyìn sọ? Gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́, wọ́n ní suspected terrorists who abducted school children and teachers from 3 schools in Eshiele, Yamata and Alausa communities in Orire local government area of Oyo State have reportedly opened communication channels with the state government. Highly placed source
told Punch that the abductors refused to negotiate directly with the families of the victims, insisting instead on speaking only with Governor Seyi Makinde or representatives of the state government. They said they only want to talk to the governor and nobody else. That was the condition they gave for negotiation. So nobody knows the details or exactly what they are demanding, one source disclosed. Although it remains unclear whether Governor Makinde is personally involved in the negotiations, another senior source described the development as positive sign. It is not that security agencies don't know what to do, but the risks are extremely high. The relief now is that at least communication has been established. The demand of the terrorists was said to be kept confidential to avoid jeopardizing the safety of the abducted victims. When contacted, the special advisor to Governor Seyi Makinde on security, Abayomi Fagbenro, declined to comment on the negotiations. I cannot give any information at the moment, he said in a terse response. Gẹ́gẹ́ bí ó sì tẹ̀ wá lọ́wọ́, òun náà ni ẹ gbọ́ tí àmúwá fún yín tí ẹ̀yin náà ti rí yẹn, léyìí tí ó ń ṣàlàyé fún wa wípé àwọn ẹni bí àwọn amòòkùnsìkà, àwọn adìámọ̀, àwọn agbébọn, àwọn apọmọlẹ́kúnjayé, àwọn mùjẹ̀mùjẹ̀ tí wọ́n pera wọn léèyàn tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ léńjeléńje, àwọn èwe àti àwọn olùkọ́ wọn gbé sá lọ níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní àwọn ti ṣetán láti jọ dúnàdúrà, ṣùgbọ́n àwọn ò fẹ́ ní nǹkan kan sọ pẹ̀lú àwọn òbí àwọn tí àwọn jí gbé, bí ó sì pé ìjọba làwọn fẹ́ bá lọ́rọ̀. Kódà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Olúwaṣèyí Mákindé wípé ni àwọn fẹ́ bá sọ̀rọ̀ papọ̀, làwọn fẹ́ bá dúnàdúrà lórí àwọn ọmọ àwọn èèyàn tí wọ́n wà ní àkàtà wọn. Kọ́bẹ̀ Èdùmàrè kọ́mọ fi sọ rẹ̀ sọ wá o, kọ́mọ dáàbò rẹ̀ bò wá, kí aburú kọ́mọ ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa mọ́. Àwọn tó ṣẹlẹ̀ sí Kọ́bẹ̀ Èdùmàrè kó bá ní dáwọ́ bí dúró, kó bá ní dáwọ́ bí dúró ńlẹ̀ yìí, kó jẹ́ kí ààbò rẹ̀ àti ìṣọ́ rẹ̀ kó jẹ́ kó dájú nílẹ̀ Yorùbá àti lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀. Kí lè ro tiyín, kí ni ìwòye tiyín? Ẹ fi ṣọwọ́ sí wa o láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí àbáṣeré. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín. Ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó káàkiri àgbáláyé, kó rìn jìnnà dáadáa. Thank you. God bless you. Ó ta social media àtúntìdé o. Ká farere polongo iṣẹ́ ni la fi farasajẹ́ bí ìṣẹ́ṣẹ́ fún. Ìdí rèé tá a fi ṣèdásílẹ̀ iléeṣẹ́ ó ta social media concept. Iléeṣẹ́ tó mọ ti fún tẹ̀dọ̀ bá a ṣe ṣàgbékalẹ̀ fọ́nrán ìpolówó ọjà jingle production lọ́nà tí fi jẹ́ ìtẹ́wọ́gbà fáyé lórí rédíò tẹlifíṣàn tàbí social media. Iléeṣẹ́ wa ó ta social media concept. Àmọ́ oríṣiríṣi ọgbọ́n àti ìpolówó ọjà tó yẹ fún iléeṣẹ́ àtòkòwò yín, bó ṣe straight line tàbí dialogue, bó sì jẹ́ drama, poetry tàbí music format lẹ fẹ́ ṣe pẹ̀lú owó péréte. Ó ta social media concept ní ẹ pè. A ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ alóyin lóhùn voice over artist pẹ̀lú ohùn tó ta ṣánṣán. Ọjà wo lẹ̀ ń tà? Iṣẹ́ wo lẹ̀yin ṣe? Irú kéde wo lẹ fẹ́ ṣe? Ẹ pè wá bá wa sọ̀rọ̀ sójú òpó 07063291779. Ibi gbogbo lọ́wọ́jà wá dé. Ó ta social media concept níbi gbogbo nígbàkúgbà. Ẹ̀gbọ́n náà ẹ̀yin ènìyàn rẹ̀ ta ló lè mú ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ̀síwájú gòkè àgbà fún ọdún mẹ́rin míì táwọn wò lọ́ọ̀kan yìí. Aṣíwájú Mùnírùdíìnì Bọ́lá Oyèbámíjí à ń bọ̀ ní o. Ta ló mọ nǹkan táwọn ènìyàn fẹ́ láti gbáyé gbádùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Aṣíwájú Mùnírùdíìnì Bọ́lá Oyèbámíjí à ń bọ̀ ní o. Oníwà tútù màmá ni o.
à ń bọ̀. ẹ̀yin wá ẹ ò gbọ́ bí. a nílò aṣíwájú tó mọ ohun tó tọ́ àtohun tó yẹ láti ṣe ìlọsíwájú àti ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun. aṣíwájú Munirudeen Bọ́lá Oyèbámijí à ń bọ̀ lóní gbogbo wọ̀nyí o. òun ló tọ́ ká dìbò fún ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 kó di gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun. torí ẹ̀mí ìgbáyégbádùn aráàlú jẹ́ lógún. òṣèlú bíi ti aṣíwájú Oyèbámijí à ń bọ̀. tó ṣe márààlú pẹ́kípẹ́kí tó mọ gbogbo kọ̀rọ̀kọ́ ń dùpínlẹ̀ Ọ̀ṣun. òun la fẹ́ lọ́dún 2026. ẹ̀mí pínrin láàrin tí ń bẹ lọ́kàn aṣíwájú Munirudeen Bọ́lá Oyèbámijí à ń bọ̀. ló fi yẹ lóyè láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. lábẹ́ àsìyẹ ẹgbẹ́ òṣèlú olóṣùṣù wọ́wọ́ All Progressives Congress APC. àmú Oyèbámijí ti lómi inú tẹ́lẹ̀. kódà àti ń bò mọ́nú omi àmú ẹ̀. kó tó dòní ló fi tọ́kítọ́mọdé tàgbàtà kọta bógbárùkù tí ó kóhun rere tí aṣíwájú Oyèbámijí gbé dání. kò ní kárí tìbútòrò ìpínlẹ̀ Ọ̀ṣun. Honourable Prince Oyèlámì alága ìjọba ìbílẹ̀ ìṣọ̀kan South LCDA ló ṣagbátẹrù ìpolongo yìí. APC Progress.